tó o bá máa rẹ lọ́mọ ológo ní sùúrù kó gbọ́n tí mo fẹ́ sọ. Gbogbo àwọn nǹkan tí mo fẹ́ kà yìí tó bá ti ń ṣe ẹ́ a jẹ́ wípé Ọlọ́run bùn wọ́n ní tó pọ̀. Gbogbo ẹni tí ó bá jẹ́ ológo láyé bóò láyé ò ṣe ní mí ẹ̀ kò sí dandan ni kó rí àdánwò àdántán ni k'Ọlọ́run má fi kàn wá. Alákọ̀ọ́kọ́, gbogbo owó tó bá ní ìbálòpọ̀ ojú oorun ọ̀nà mẹ́ta ló pín sí. Ẹlòmíì wà tó bá ní tí ò bá tí ì níyàwó àbí kó tí ì lọ́kọ ó lè má ti stop. Ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pàápàá jùlọ fọkùnrin tí ara ẹ̀ bá ń kún púpọ̀. Ẹlẹ́ẹ̀kejì, tó bá jọmọ ológo tó ń lárú àlá yẹn wọ́n ń gba ohun tó dáa sọnù kúrò lọ́wọ́ ẹ̀ ni. Tàbí kéèyàn jẹ́ ẹni tó jẹ́ eléré ọmọ bóyá o lọ́kọ ọ̀run àbí o níyàwó ọ̀run ẹ lè mọ lájọṣepọ̀ kó mọ dà sára tó bá jí. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé kéèyàn máa fojú kó wo aláǹtakùn. Gbogbo ẹni tó bá ń rí bẹ́ẹ̀ ọmọ ológo èèyàn ni ẹ́. Ẹlẹ́ẹ̀kẹta òun ni ìmọ̀ gbàgbé àlá, kéèyàn lálàá kó má rántí. Tó bá ti ń ṣẹlẹ̀ sí ẹ a jẹ́ pé nǹkan kan special nínú t'Ọlọ́run fún ẹ nìyẹn. Gbogbo ẹni tó bá wá ń lálàá àjákulẹ̀ òun bára ẹ nílé ìwé tó ti kúrò àbó ń kọ exam ó wá ń lera fún ẹ àti kọ́ nínú ojú àlá yẹn ìjákulẹ̀ ni nǹkan kan special nínú ògo ẹ nìyẹn. Ṣé wá rí gbogbo ẹni tí ó bá ń rí àdójúkọ gbogbo tí mo kà yìí àwọn solution àkọ́kọ́ òun ni pé kó o súnmọ́ Ọlọ́run dáadáa kó o dẹ̀ máa wà ní mímọ́. O wá lè màdúà ṣe lójú ààrẹ dáadáa kódà o lè mọ Yàsín kó o mọ Suratul Kahf kó o mọ gbogbo àwọn rúkìá tá a fi ń wá ìṣọ́ pátá. Má wá jẹ́ kí àárẹ̀ ọkàn kó bá ẹ ṣe báyìí. Òun náà ni wípé kó o gbìyànjú tọ̀ àwọn onímọ̀ lọ. Pọ̀ ní sàárà má fi orúkọ Ọlọ́run tó ń dá àbí ohun tó ń sà tó fi ń jẹ́ ìṣọ́ fún ẹ má fi ìgbà kan fi ilẹ̀. Tó bá ti fi ilẹ̀ o ti fọkọ̀. Ẹlòmíì wà tó jẹ́ wípé ìwòsàn ẹ̀ òun náà ni pé kó kàn sún kúrò láàyè tó wà kó sún síwájú. Àdánwò àdúgbò tí ẹlẹ́mìí òkùnkùn bá pọ̀ ládùúgbò ẹni a máa affect ògo ẹni. Inú ilé téèyàn ń gbé tí èèyàn bá ń bá àwọn tí agbára wọn ìṣúra agbára wọn ju tèèyàn lọ ó máa affect ògo ẹni. Torí pé gbogbo ìgbà tó o bá ń sà tó yìí bá jẹ́ pé àwọn nǹkan tó lágbára pẹ̀lú tó ń ṣe mádùúrà tí ìbáṣepọ̀ wà ń bẹ̀ wọn ò ní jẹ́ ká dùà ẹ kó gùnkè. Ọlọ́run fún àwọn èèyàn lágbára má fojú dé èèyàn o. Èèyàn ju èèyàn lọ ṣùgbọ́n kò sí tó lágbára tó kọ Ọlọ́run. Ọlọ́run á wà pẹ̀lú wa. Orí afẹ́fẹ́ la wà díẹ̀ la lè sọ nínú ẹ̀. Àánú Ọlọ́run á wà pẹ̀lú yín. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.